ara kò ní yẹ ara ẹ̀sùn ní yẹ ibi fún ọdún tó máa ń lọ tí onípò mẹ́rin àlàáfíà máa jẹ́ ẹgbẹ́ àlàáfíà máa bẹ́ ẹgbẹ́ ọ̀nà máa bẹ́ ẹgbẹ́. Ajá ọba wa tó bá dànù ìyá dámú ẹ̀ mọ́tò bá dànù bàbá àtọ́. ọ̀run mi làmú rẹ̀ jà àmúgọ̀rí. tolúwo tajùbọ̀ náà ń tẹ̀ fún ọ̀dẹ́bọ̀ ní kí dẹ̀dẹ̀kú ìdẹ̀kù ìdébẹ̀ ibẹ̀ ló ń lọ ní bábárúgbó tó lọ náà já èjìgbò mẹ́kùn. Ọlọ́run ọpẹ́ wa Ọlọ́run gbẹ̀yìn wa oyè náà tí a fẹ́ bẹ̀rẹ̀ ìkú ẹ̀ báyìí Ọlọ́run bá wa pé Ọlọ́run kó bá wa rò láti ìbẹ̀rẹ̀ a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah Ọlọ́run jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú alhamdulillah níkẹyìn ohun gbogbo àtúntà dá ọpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ àwọn afi Ọlọ́run àtọrọ fún kábíyèsí wa kábíyèsí ẹ̀gìn gbígbà láàfin Ọlọ́run àfi ṣe sàrà fún ọgbọ́n òye ìmọ̀ àìsí kì í jẹ́ máa fi tó ìlú Ọlọ́run àgbègbè fún yín aláwọ̀ aláhàúlà aláàkúwátá ìlàbìlà yóò dá sí. ààrẹ lọ́rùn kò ní pẹ́ o ẹ̀sùn ìgbé ẹ̀jẹ̀ èyí tó fẹ́ jẹ́ lẹ́yìn àjẹgbó ẹ̀jẹ̀tọ́ ẹ̀jẹ̀gbó ẹ̀jẹ̀tọ́ ẹ̀mí àgbò kò ní pẹ́ o ẹ̀sùn ìgbé ẹ̀jẹ̀ olùrọ̀lápá olùrọ̀lẹ́sẹ̀ ìbámọ̀ ìbátúwájú ìfúlẹ́fúlẹ́ yóò máa bọ́ lẹ́nu ẹ̀rọ ògbó kò ní bọ́ lẹ́nu ẹ̀rọ oníṣùgbọ́ oníṣùlẹ̀tẹ̀ àlàáfíà abẹ́gbé ìmọ̀ abẹ́gbé ọmọ ayé ayanjú ọmọ ayé ayanjú wọn náà ojú wájú ìjọba bí wájú ìtọ́ àdúrà lọ́sílẹ̀ fúláyà àtàlàfíà àti bí wáyé lẹ́rìn àti wáyé àtàlàfíà àwọn náà kò ní bí anáwó àtàlàfíà ní àgbò ọdún sápọ́n ní àwọn àlọ́dọ́gbọ́n ọdún tó kò fún aṣọ àwọn àlọ́dọ́gbọ́n ní ọdún tó yẹ máa wà àwọn àlọ́dọ́gbọ́n ní òní kọ́ lójú àbúrò ní jẹ́jẹ́ ọ̀ àbúrò ní jẹ́jẹ́ ọ̀ òní bọ́sọ̀wọ́ yàtọ̀ ọgbọ́n sáàmùlọ́pàá ọgbọ́n àdìgbìyàwó ilé ìgbé jáde ju ìdí òṣèlú ẹ̀fà mi ilé òní bàjẹ́ àlọ́fíà máa jẹ́ tìlẹ̀ ìgbọ̀n tó fẹ́ wá bí léèmí ọtí dé bí bọ̀dá yóò àlàáfíà wájú padà pẹ̀lú ọlọ́dà àlàáfíà ẹni tó ń jà gbé fún ìmọ̀ tó fi ń kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ìbàdàn láti bá ń sọgbọ́n báyìí ó gbé ẹ̀yìn ọ̀la ikú láyé ọkùnrin ó dé o obìnrin ó dé o kúdà tí ọba àdìpọ̀ ó dé o kúdà tí ọba àdìpọ̀ ó dé o kúdà tí àtẹ̀gbẹ̀ ó dé o kúdà tí ìjàgbá ọ̀tá ọ̀gá tí mọ̀ ẹ̀ sàmì sígbà sí ní ìṣẹ̀lẹ̀ ó dé o ìtawá sílé ní ọdún iṣẹ́ o òní wá o òní wá o òní wá o ọlọ́dọ̀ á gbé ìyàrá bí àlejò lọ adáyé iléeṣẹ́ òní bàjẹ́ wọ́n máa bó pọ̀nà ọlọ́run abọ́lá pọ̀nà wọ́n máa bá dìbò pọ̀nà àìsí ìjọba báṣì tó pọ̀nà àbú àtọ́wà ìwọ̀ wà mọ̀ ṣe. ẹ ṣe kábíyèsí. Nàìjíríà ni à ń pè ní amárayá ara kò ní yẹ ara ẹ̀sùn ní yẹ ìdí fún ọdún tó máa ń lọ sí onípò mẹ́rin àlàáfíà máa jẹ́ ẹgbẹ́ tí wọ́n máa rẹ̀ a máa rọ̀ kí wọ́n kó ilé àjọ ìgbàgbọ́
Senior. Olubunmi Titus. Ó máa dùn kalẹ̀ rẹ̀. Ó máa dùn kalẹ̀ rẹ̀. Ó ga. Ó ṣe máa dùn kalẹ̀ rẹ̀. Èmi kọ́kọ́ ẹgbẹ́ mọ̀. Kí ló jẹ ẹ̀? Oyè ló jẹ ẹ̀ ọ̀. Oyè ló jẹ ẹ̀. Adùnlẹ̀ náà. Èmi kúrò fún ọ̀. A máa sọ ọ́ kalẹ̀ ọ̀. Obìnrin. A kò kí bá lọ. A kò kí bá lọ. A kò kí bá lọ. Máa kí bá lọ. Ẹ̀jẹ̀ gbó, ẹ̀jẹ̀ tọ́, ẹ̀jẹ̀ tó lọ́mọ lọ́wọ́, wọ́n lè fẹ́ ọ́, ẹ̀sùn bí ẹ̀jẹ̀ náà tà lọ́mọ àdúrà ìlà, àdúrà àṣọ̀rọ̀ ẹ̀. Ẹ ṣe kábíyèsí. Gbogbo alàgbà bẹ́ẹ̀. Àyíká aláhùn. Àyíká aláhùn. Owó la fi ń ṣòwò rẹ̀. Brother mi, ó máa rẹ̀ lọ́wọ́ máa dà ọ́ láàmú, bóyá kẹ́ni kan gbé ọgbọ́n yẹn fún wa sáré ìyàwó. Fọláràn, ẹ ṣe kábíyèsí, ẹ ṣe kábíyèsí, ẹ ṣe kábíyèsí. Àwọn òkè ẹ̀rọ lọ́wọ́ àwọn ọmọ dà ń ṣe tí àwọn ọdún fẹ́ ṣe lọ, ẹ̀yin náà yẹ ká pọ́n balẹ̀ o. Àṣẹ. A máa gbé lọ sí àárín ọ̀gá tí wọ́n gba ìgbọ̀n. Àwọn lọ́ba olóyè lóyè lóga àtẹ̀lá. Ẹ ṣe kábíyèsí. Ẹ ṣe kábíyèsí. Ẹni tó program lọ ṣẹlẹ̀ bóyá. Wọ́n ní wọ́n jẹ olóyè Agba Akin of Egbe Kingdom léde. Ẹ ṣe kábíyèsí. Àdúgbò bọ́lọ̀ ilé tí a bá yọ àbí kí lẹ́ wí ó yẹ lẹ́lẹ́ sàmígé ẹ̀sọ̀ yẹn fún agbẹ́fẹ́ yìí wọ́n tó lè lọ mú ẹ̀ wá sọ̀rọ̀ àjò àrẹ́gbọ́n ọmọ fẹ́ lọ. Ṣé gbogbo wa la rí pé wọ́n ti gba ìwé ẹ̀rí? Gbogbo ẹni tó bá fẹ́ yàwó wáyà wọn. Má jà ọba o. Má jà ọba o. Ẹbí tí kò jà o, kò jọba o. Má jà mí o. Tó bá jà mí, ẹ̀yà já mú ẹ̀. Mọ̀tò bá jà mí, bàbú àtọ̀.
ayọ̀ orí ọ̀làmọ̀ ẹ̀sìn àkọ́lé. Oreja Orumila Oreja Orumila Oreja Amugore. Tóńtolúwo dájúbọ̀ náà tẹ̀ mọ̀ dẹ́bọ̀ níbi dẹ̀dẹ̀kú ìdẹ̀kù ìdébẹ̀ ibẹ̀ ló ń lọ ní bábárúgbó tó lọ lọ́jà èjìgbò mẹ́kùn. Adìyẹ mi ò mẹ́ra ẹni bá wọlé sùn adìde pírí lológo ń jí àìbókùnrin ẹyẹ lórí ìtẹ́ báṣẹ̀ bá lórí afọ́hùn òkè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bá wa ṣọdún ọdún yìí àṣẹ ní ìtòwó tọmọ ata ìkú baálẹ̀ ọ̀rọ̀ kàsì rọ́wọ́ yọ lápò kàsì máa rówó náà. Ẹnu wa ò ní kọ́ jíjẹ ẹsẹ̀ ò ní kọ̀nà rírè. Ọwọ́ wa méjèèjì tọ́lọ́hún fún wa ká fi kájé wọlé. Ìrẹ̀lẹ̀ ní ìrẹ̀lẹ́sẹ̀ kẹsẹ̀ òjàre ata ìkú baálẹ̀ ọ̀rọ̀ kàsì rówó jayé. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe, ọ̀nà oríran mi ni mò ń tọ̀. Ìbà Olúwo, ìbà Pènà, ìbà gbogbo babaláwo tó ń bẹ ní àyín. Bí n bá jùbà kẹ́ ẹ jẹ́ kí bá àmìṣe ìbà bàbá ẹni akọ́jú. Ẹ lè fi fáhalẹ̀ mọ́ mi sẹ́, onífáwọn làbúrò mi lùkù, onífáwọn lẹ̀gbọ́n mi. Èmi ti fi ifá kọ́lé. Ìyókù àwí Olúwa láṣẹ. Ìtò mẹ́jọ ní fún ìyá ìṣẹ́ ìjọba lárúbá.
ojúlùmọ̀ a kí ọ̀rẹ́ tí wọ́n wá bá ṣe ẹ̀yẹ lẹ́yìn wípé irú oore báyọ̀ ní tán lé gbogbo wa o. Chief Tony Titus ó jẹ́ ìkànnù ọmọ ẹgbẹ́ Ansarudeen Grammar School Old Student Association 1971-75 chapter. And gẹ́gẹ́ bí àṣà wa tí kan ní wọ́n bá ṣe oríire báyìí àmọ́ ọba ṣe bá ṣe by tradition. Nítorí èyí máa pé gbogbo all members of Ansarudeen Grammar School Old Student Association tí wọ́n wà ní ìjókòó kọ́ máa bọ̀ wájú kí a wá ṣe ẹ̀yẹ fún Agba Akin of Egbe Kingdom. Digrams. Ó ní kí ìkànnì wa tó pẹ̀ jẹ́ Titus Olubunmi ọmọ àtìlá Agba Akin of Egbe Kingdom. Àwọn bá Ansarudeen Grammar School Surulere. Asala Tuwasala ala Rasulullah wa ala alihi wa sahbihi ajma'in. Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan ghafara Allahu lana khatayana wa hafizna min kulli bala'i wa arhamna ba'da fa huwa ala kulli shay'in qadir. A very good day for us because one of us is being installed as the Agba Akin of Egbe. It is a well-deserved position. He has worked for it and he deserves it. Ladies and gentlemen, can I present the one and only Chief Olubunmi Titus, the Agba Akin of Egbe Kingdom, to you. Take away the round of applause. Contribution to the Egbe land. I want to thank the KBAC on behalf of the next door reconciler, the Balogun, the chiefs, the Oloris. Thank you for finding one of us worthy to be bestowed this chieftaincy title. I greet you all. Eshungon Ebele Ekojoko. Taba lọ sí ilé kan tàbí obìnrin tó dáa kí ló máa ń ṣẹlẹ̀ àtúpàpadà lọ síbẹ̀. So we will come back again. Thank you. We are happy to give this to one of us, a distinguished member of the club, who is today celebrated, being coronated. Look, not coronated. But please take this as my token contribution to your milestone achievement. Thank you. Thank you very much. Yes, so we're now going to dance, you know, with the Yeah.
mo kí ẹ dáadáa.